àwọn bàbá mufti bàbá lákọ̀ kájí sàlékù ìkẹ́ fún wa àwọn bàbá wa àgbà bàbá lèlá bàbá sàlékù ìkẹ́ ìgẹ̀ fún wa àwọn bàbá wa àgbà sheikh waliyullahi abdulkadir aláwáyé bá oníwàásí àgbáyé àwọn bàbá wa àgbọn wàásí àgbáyé nánu bá ń sàlékù àwọn ìkẹ́ ìgẹ̀ fún wa látara títọrọ ìkẹ́ yìí títọrọ ìgẹ̀ yìí àwọn náà máa bẹ nínú ẹni ìkẹ́ mo ti tọrọ fún wa àwọn bàbá ìsúlùmọ̀ àdìmí àwọn ẹni mọ́ kọ́kọ́ dákọ̀ bí àwọn bàbá àgbà alómọ́ta sẹ́yìn bàbá tí bá ti mọ́yàn lálójoojúmọ́ tẹ́yàn ń ṣe láàárọ̀ lọ́sàn lálẹ́ kò ní jìnà sọ́pọlọ kò sí ní jìnà sẹ́nu wọ́n wòye wọ́n pọ̀ púpọ̀ fásakọ́ màrọ́ bí àhún ṣàábí bùrìdọ́ díyà mẹ́mì malikil karim al ajwadi àgbàlá òjò yánú ká ìgẹ̀rẹ̀ ọlọ́run wọ́n tàbàrọ̀ kábàrí wọn àwọn tó wá kù fún wa láwọn àfáà wa àgbà bàbá wa àgbà alákòóso gbogbo wa àwọn àfáà wa àgbà bàbá wa khalifatul adabi yìí ọlọ́run hafizahullahu wa ra'ahu àgbàlá òjò ìṣọ́ rẹ àti ìgẹ̀rẹ̀ dákùn mọ́sàbà ṣe fún bàbá bójúmọ́ bá ti mọ́ tọ́sàn sẹ́tọ̀ rúrú ọlọ́run mọ́ fi àláfíà jẹ bàbá yá jáde àbàbá wa àgbà pẹ́ jẹ́ kárí wọn pẹ́ pẹ̀lú àláfíà ara tó kọ ara أهلا بكم مين كان عم بيفونا أكرمكم الكريم أهلا بكم أهلا وسهلا ومرحبا بكم أعنكم بابا ولي الله الله يكرمك آمين يا من الملك الكريم الأجود látara ìtọrọ ìkẹ́ ìjẹ fún wọn àwọn bàbá wa àgbà lẹ́ni tán tọrọ tó jẹ́ àfáà gbogbo wa àwọn bàbá wa alájẹ́ àgbà ọlọ́run lókùn ìgbà tí sẹ́mà bá ń wọlẹ̀ tó wọ́n bá ń jí tí wọ́n ń sùn kọ́mọ jẹ́ ti tàláfíà omi ara wọn àti ẹ̀jẹ̀ ara wọn jọmọ jẹ́ tàláfíà ọpọlọ wọn jọmọ jẹ́ tàláfíà ìgbésẹ̀ wọn jọmọ jẹ́ tàláfíà ọlọ́run àti bọ̀tán bú àdàgbà yọwọ́kọ́wọ́ tágbà alàgbà fi mọ́ wá ń sì sọ tọ́mọ ọmọ fi mọ́ wá ń sọ̀rọ̀ sí mẹ́jọ ṣẹlẹ̀ sí bàbá alájàgbà mẹ́jọ ṣẹlẹ̀ sí wọn gbogbo tí wọ́n ń jẹ́ àwọn tọ́jà wọn àfáwọn náà tọ́jà wọn àbúrò wọn àwọn bàbá wa síbẹ̀ fáwọn náà látara tí tọrọ fún wọn ìjàmá wa ansarul islam ọlọ́run mẹ́jọ dàrú láíláí gbogbo àwọn tọ́lọ̀ wọn fi sí ayé alákòóso bẹ̀ àwọn ẹni eré olùtọ́nisọ́nà tí ń bẹ́ẹ̀ ọlọ́mọdé mọ̀dàmú o látara bí àwọn kí àwọn àfáwọn àgbà tó wọlé bá wa àwọn àfáà wa olùrẹ̀ wa olùtọ́ ahọ́n wa sọ́nà olùkọ́ alẹ́kọ̀ọ́ àwọn àfáà wa àgbà tó bá fẹ́ máa dákò oòrùn ọ rí pé àwọn ẹgbẹ́ ní oòrùn tá bá fẹ́ dákò òṣùpá àwọn ní òṣùpá àwọn àfáà wa Sheikhana Bukhari Ajíkòbí wọn Al-Imam èpè Jagaban ọba tó ṣe ní bàbá dáadáa bẹ́yìn èèyàn bá ti ga ọkọ̀ rẹ̀ mọ́ fẹ́lẹ́ ìwà fẹ́lẹ́ ń fẹ́lẹ́ tó yẹ bá fa kó tó kéwọ́ ládàbíyà òun máa fi ẹ̀kọ́ dákó kan náà kọ̀ wá nítorí pé ńgbà tó ń wo tó kó fẹ́lẹ̀ hùn yọ́ máa pọ̀ ẹ̀ jábútẹ́ ọba tí ò sí ń jábútẹ́ látàná gbogbo tí ń jẹ́ ìrìn ìpànújẹ́ ọlọ́mọjọba yín ọlọ́lùbáríkà Nabi sallallahu alaihi wasallam ọlọ́run ní fàyín yájá sọ la ilaha illallah gbogbo tọ́lọ̀ ń ṣe fún yín akramakumul karim gbogbo tọ́lọ̀ ń ṣe fún yín tẹ́ nẹ́jà dùnú kò ní di ìbànújẹ́ láíláí la ilaha illallah látara bẹ́ẹ̀ wọ́n tọrọ fún bàbá wa ìmámù wa afẹ́rùmọ́lé mọ́jọ́ bàjẹ́ ilẹ̀ àdàmọ́ mi insha Allah látara bẹ́ẹ̀ wọ́n tọrọ fún àfáà wa gbà ra'isul muallimin akramakumul karim àwọn bàbá ní fi sáko ó di méjì ń bọ̀ wá bẹ́ẹ̀ ilẹ̀ àdàmọ́ mi insha Allah àwọn bàbá wa alomata bàbá ra'isul muallimin ọlọ́mọjọ́ bàjẹ́ fún yín àwọn àfáà wa gbà bàbá wa ẹ̀sẹ̀ rógúnjó jọmọ dá sí aláàgínà ó sì kí àwọn àfáà wa bi qudratillahi ọlọ́mọjọ́ bàjẹ́ ad-doktor al-Arnabi al-imam sayyid al-Gargaru àyíndé méjì ọlọ́mọjọ́ bàjẹ́ jọmọ dá sí bó kí àwọn bàbá wa gbà àwọn bàbá wa alomata ọlọ́mọjọ́ bàjẹ́ o gbogbo àjẹmọ́ mùsùlùmí ẹ̀dá kò kí a kọ̀lú assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu níbi kíkí ìyá máa ti bẹ̀ kọsẹ̀ téèyàn bá wá kọsẹ̀ in tí ó wà yọ níbi ẹsẹ̀ òde èèyàn mà èèyàn kọsẹ̀ kò bù èèyàn òkè ó tún wá kọsẹ̀ ọwá bù ọwá kú kíkọ́ ọmọ wégbò ló fi dájú fún gbogbo àfáà tó bá jẹ́ dáhìn àwọn kan bẹ tágbẹ̀rọ̀ gbé síwájú ní mẹ́ntọ̀ láti máa wò kọ́ṣe gbogbo tó bá lè wù kí èèyàn mà ní mímọ̀ tí ó bá sí ládàbí ń bẹ ẹni ń sọ́ọ̀tì ní ìyá ayé àti ọ̀run ẹni ń sọ́ọ̀tì torí gbogbo àfáà kan jọ ní wọ́n sọ lórí kíní Facebook àgbáyé yìí pé ọmọ àlèrò ní ládàbí ni mo wá wò pé mo tọ́ tún kíní ògbésẹ́ yìí pé
àwọn ọkọ ọmọ tí ọba ní ládàbí báyìí torí pé ẹ̀kọ́ táwa fi ń kọ́ ọmọ lẹ́gẹ́dá yìí à ń kọ́ níwà à sì ń kọ́ ládàbí kun mo tọ́ àbí ẹni iṣẹ́ mistake ni mo tọ́ tó gbé sẹ́yìn ajá yìí pé kálukú mọ tí ń jẹ́ òdodo ìjọ tí ládàbí bá ti fi lè sọnù lára ìyàwó lẹ́sọ́kọ yóò dèrò lé bàbá rẹ̀ ìjọ tí ládàbí bá sọnù lára ọkọ síyàwó gẹ̀tìmánù ọ̀fẹ́ mọ́ lọ́wọ́ ìjọ tí ládàbí bá sọnù lọ́dọ̀ àfàsọ ọmọ kẹwú yóò ní kí lè fi jù mí lọ ẹ jẹyà ìjọ tí ládàbí tó bá sọnù látara ọmọ kẹwú sáfà yóò gbé pè kò sí tí ládàbí yọ sọnù ní wọ́n fi ní àlàádàbù fọ́ọ̀kọ̀lẹ̀ ẹ̀lì ẹnìkan ò ní takò àfẹ́ tí ládàbí ọba síra rẹ̀ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. gbogbo jàmá mùsùlùmí. bismillahir rahmanir rahim. ẹ̀rí hijira tá ń ṣe àwọn ẹ̀kọ́ wo ní ń bẹ nínú hijira kí ni ipa tí ọ̀dọ́ kó nípa ìṣe hijira gbogbo aláti máa agbọ́ wà sí lérísìírísìí àmọ́ wà sí ta gbọ́ nípa hijira yẹn ìtẹ́bì fẹ́ ṣe bí lónìí mo fẹ́ jẹ́ ká ṣe revision lórí níta ti gbọ́ kí gbé ọpọlọ wa wálé wípé ìjẹ́ níta ti gbọ́ lọ́dọ̀ àwọn àfáà wa òun níta kanu tíra tó kọ́ wa ni níta gbọ́ mi rédíò ni àti ìtọ́jà sí pé àwọn náà kọsẹ̀ bẹ́ẹ̀ nìkan ti wí ìjà ń lò. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. mo kẹ́yìn gbogbo ìyá wa àwọn ìyá wa àgbà rólò ọlọ́jà rí pẹ́ náà. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه laqad qulna ìsá gbogbo àwọn ọ̀dọ́ tá ń bẹ láyé lónìí ẹja múra bóò ni ọ̀dọ́ wa ò ṣe dídì jàǹdùkú látara tó lùwà ṣẹlẹ́rì wa bóò ni a ṣe ní díẹni tá nẹ́bí ó sì tọ́sí tọ́bá jáde kìámà nánú ọpọlọ tí ń bẹ lára wa Ọlọ́run ṣàánú wa àwọn ọ̀dọ́ tá a jẹ́ ọ̀dọ́ eléríire fún bàbá wa alájẹ́ àgbà àwa tá a jẹ́ ọ̀dọ́ eléríire tó yẹ pé ó níbi táwa náà ti kéwu tiwa táwa nífẹ̀ẹ́ àyè yìí tá ń wá ọpọlọ tọ́lọ́run bá fún ọ ìmọ̀ tọ́lọ́run bá fún ọ òye tí ń bẹ lára rẹ ó wúlò bóò ló ṣe fi ọpọlọ yìí àti mímọ̀ yìí bóò ló ṣe fi ṣe hijira kó níbi tí ọ̀dà bọ́ síbi tọ́da. ọlọ́wọ́ tábà wáyé lónìí ayé ti bàjẹ́ débi wípé àtàpàkó ti jẹ́ra ó wá jẹ́ra dé tán àtàpàkó ti jẹ́ra dé tán ó wá kù dókítà tí ó wò ó tádọ́ lè nà kábíbà yìí nílé àwọn o kò sí ọmọ pánábà ń bẹ nílé àwọn o ládùúgbò wa o kò sí ọmọ pánábà ń bẹ ọmọ àlákà ọmọ àwùká ọmọ pàpànlági àwọn òkìtà àwọn ìyá fi ń kiri àwọn ọmọ nu tádọ́ lè tọ́ka bẹ́ẹ̀ ládùúgbò kí ló wá fà gbogbo ẹ̀yin bàbá wa nínú tí ìjíró pè lákèsí tàṣẹ ìjírá tí ó pè lákèsí ẹ̀yin bàbá wa ẹ̀ mójútó wa mọ́ gbogbo àtàjọ́dọ̀ yìí àyíyàwó mọ̀ yí lọ́wọ́ bàbá èése tó ẹgbẹ́ jẹ́jẹ́ la wà lọ́dọ̀ Ọlọ́run ọba kí ló ṣe yí tẹ́ mú wa wáyé kí ló ṣe ẹ̀yin bàbá wa ẹ̀yin bàbá èyí yá wa àtẹ̀yin bàbá ẹbà yí wa jẹ́ bàbá kẹgbẹ́ militancy èyí ní dákọ̀lé wọn àbọ́dákọ́kọ́ rẹ̀ kí ló fà bàbá òní dákọ́kọ́ mi wọ́n pe àbáwọn ní Alhaji wa Ayub wọ́n gbé militancy ìgbà tó wọ́n gbé militancy Allahu Akbar bàbá wa ní àfà èyí ṣe tẹ́ ìkẹjú báyìí mú ní à wọ́n fi màlúù ránṣẹ́ sí mi láti ilẹ̀ Haúsá màlúù tí mo ń ta nígbà léyà ọdún kẹta lọ tí ń sọ yìí wọ́n ní màlúù kan kúnnú màlúù náà ìwà màlúù èyí tó kú bóyá tèmi ni bóyá tẹ̀lé lẹ́ni ni bàbá wọn náà ẹ̀yìn àfá àwa dé ọ̀kan kan federal níbi dábùlò federal yẹn bàbá wọn Ọlọ́run fèrè jí wọn àfá bàbá wọn wọ náà mo ní kí ló dé ó ní wọ́n lè padà wà lìjẹ́ náà tí wọ́n bá wọ náà àmọ́ wọ́n rí jíjà Ọlọ́run ó ní bóun ṣe wà yìí àwọn mẹ́rin làwọn tó kọ́ àwọn sílé kéwú àwọn sì lọ léèwé ìgbà tó yá ìjẹ́ ọ̀dọ́ ààrẹ àìmọ́fẹ́ àǹkà díṣeré ọgbà kéwú kò lọ́wọ́ àwọn ọ̀lọ́lé kéwú mọ́ ẹnìkan wá ń bẹ nínú àwọn tọ́jà àwọn méjì làwọn àwọn méjì nílé kan ọjọ́ mẹ́rin àwọn ọjọ́ lọlé kéwú ìgbà tó wá yá àwọn tọ̀hún lọ ìyá àwọn méjì tọ̀hún ọwá dúró lórí pé wọn ò bí dá ẹ̀gbọ́dọ̀ mọ́ lọ àwọn bàbá wọn fúnlẹ̀ mọ́ wọn àwọn wá kàwé wọn kéwú wọn yanjú mo bá dákọ̀ pé báyìí ó lè jẹ́ pé léyìn ni àmọ́ wọn náà máa wò bàbá òtí lè sọ̀tọ̀ fún ọ nahnu naqusdu orí wọn
وزدناهم هدى. mo dìde fún prof ọlọ́mọsá jáde pẹ́ àwọn bàbá wa national mission àwọn afáwà àgbà professor Ayara ilẹ̀ alamọ́ insha Allah. نحن نقص عليك نبأهم بالحق. gbogbo bàbá ìwọ̀n sọ fún mi yí pé níjọ́ náà lọ́hùn tó bá tó bàbá wọn ọba di àwọn ọmọ òkèlè tí ń ná àwọn nàkúnà ni àwọn gbọ́dọ̀ sí wọn lẹ́nu ìgbà tí ó yà wọn ni kálukó jẹ bàbá wa Alhaji wa Ayub ló kọ wọn ẹnì kejì wọn ni Jimá wọ́n sì pé fún mi nu wọn náà máa lóko ìgbà táwọn wá lóko àti bí oko wọ́n ti dáadáa padà wálé àwọn wá lọ lè kọ́sẹ́ mẹkáníkì táwọn kọ́ lọ́wọ́ di báwọn wakọ̀ yìí kọ̀ wá síjọ́ táwọn bá rí àfáà tó bá múra dáadáa bí àfáà ní inú àwọn wà bàjẹ́ àwọn ọ̀nà tí báwọn ṣe lu ọ̀dọ́ àwọn nílòkulò táwọn bàbá àwọn mójútó àwọn. نحن نقص عليك نبأهم بالحق. ẹ wá ń bẹ fọ́ bí mi ó ń mójútó ma èyí tí ń mójútó lára ọmọ ọ̀tọ̀ àwọn kẹ̀kẹ́ ń bẹ tó jẹ́ nǹkan gbòógì ẹ̀yin bàbá wa ẹ mójútó lára wa márùn nìkan náà àkọ́kọ́ jù fún òbí láyé lára ọmọ rẹ̀ tọ́gbọ̀dọ̀ kọ́kọ́ mójútó bọ́ọ̀ ló ṣe na ọmọ rẹ̀ lérí pé ń parọ́ tí ó sì fi rí àpáyí pé ẹgbá bà ń òbí mélòó lọ́nà mẹ́lẹ́rí rọ́mọ́. Alhamdulillah, astaghfirullah, la ilaha illallah, subhanallah, walhamdulillah, astaghfirullah, la ilaha illallah, subhanallah, subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah 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 subhanallah walhamdulillah astaghfirullah la ilaha نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم فقالوا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا. àkọ́kọ́ àti àwọn bàbá wa àwọn àfáà wa àgbà olùrè wa àwọn bàbá wa lájà àgbà ọlọ́mọdé àjáde yín pẹ́ a ti ṣe àdúrà fún ilẹ̀ kan lẹ́yìn tó pọ̀ kí ọlọ́mọdé wọlá Al-Qur'an Karim gbogbo tí ń jẹ́ ìkẹ́ tí ń bẹ̀rẹ̀ Qur'an fi bá wa lò gbogbo tí ń jẹ́ tó lùwà fi sọ̀rọ̀ tó já òdì ọlọ́mọdé ọ̀sẹ̀ ìlérí bàbá wọ́n lábàá ṣe tọrọ báwọn náà ọjọ́ ọ̀sẹ̀ ìlérí wa bẹ́ẹ̀ gbogbo kẹ́ẹ̀bẹ̀ mọ́sà ṣe fún wa nahnu naqussu. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. ọlọ́run ọba á pi àwọn àtàkà fún yín á sọ fún yín láwọn ni aṣáájú yín tó ti lọ tọ́lá pé fúnra àwọn ọlọ́run ọba náà la dá wọn ní dídá ààrẹ wọn gẹ́lẹ́ bá a ṣe rí ẹ̀yin náà bá a ṣe dá wọn la dá wọn náà bá a ṣe ń jẹ ni wọ́n ń jẹ bá a ṣe mu ni wọ́n mu bá a ṣe ń sùn làwọn náà ń sùn. ọlọ́run á fi hàn yín pẹ̀lú òdodo àti iṣẹ́ ìṣe wọn tó ń ṣe láyé àti iṣẹ́ ìṣe wọn wọ́n ṣe bí wa ni wọ́n bí àwọn náà. ẹ̀yin bàbá wa ẹ̀yin tá a ní ká ẹ mójútó lára wa márùn-ún ni fẹ́ni tó bá fẹ́ jèrè ọmọ ẹ̀yin tí hijira tèmi ọgbàánu kí n sọ nípa kí ni ipa ọ̀dọ́ nínú hijira nínú Islam ọ̀pọ̀lọpọ̀ yíyàwó ọ̀dọ́ tàbá dá sí 100 yẹn tàbá wá pín pé ká píìsì ẹ̀ ní mẹ́wàá àwọn bàbá tó bí wa wọ́n kó 70 bẹ́ẹ̀ ìyá kó 30 bẹ́ẹ̀ ni bọ́bọ́ bá gùn fún irọ́ yóò jogún rán látara ìyá rẹ̀ àbí kó jogún rán látara bàbá òsè jẹ́ rán látara ọmọ bàbá lọ sóde ọmọ níwọ̀ bàbá mi ẹ dákun mo fẹ́ jẹ́ bá ara nǹkan bọ̀ bàbá ní ìsì ìràbọ̀ fún ọ ẹja kọ́ ìràbọ̀ fún ọ sáàmù sàdá ìràbọ̀ fún ọ bàbá lọ bàbá dé kò rẹ́jà rà fọ́mọ
ọmọ ẹja tí mo béèrè ńkọ́ àmọ́tọ̀ gbàbẹ̀ ni ọmọ mú lọ́wọ́ ó di ìjọ́ kejì ọmọ béèrè bẹ́ẹ̀ ìjọ́ kẹta bàbá padà ní ìntàn ni ìparọ́ fún ọ ni ó ti lọ lè jókòó sínú làákàyè ọmọ sínú ọkàn yìí pé ẹ̀ta ń bẹ o irọ́ ń bẹ tí òun jogún lọ́wọ́ bàbá òun torí wípé gbogbo táwọn ọmọ ń sọ fáwọn ọmọ wa yẹn ìmọ̀ lọ lè jókòó sínú ọpọlọ wọn ni ìwọ ya má bá yá ara rẹ jẹ́ látara ọmọ ó torí pé wà tọkọ rẹ ní awọ ọwọ́ tí ọgbọdọ̀ mọ́sẹ̀lẹ̀ láàrin sẹ́ẹ̀rí fọ́kùnrin àtọ́bìnrin mọ́ jáde wọn ẹ̀bí tí mọ́ ń gùn ni ọkọ ìbí mọ́ múra sí ni bá ṣe lọ ayé gbóná nu kátọ́kù lọ́dọ̀ ọlọ́run láti gbẹ̀pẹ̀ jẹ̀bú olúwa ni ẹ máa lọ ayé apákan ọ̀tá lẹ́mọ̀ sí nígbà tá a ti mọ̀ wá lọ́dún àti sọ bàbá ńlá wa níbi wa Ádámà Abul Bashar àti ìyá ńlá wa Hawa ẹ máa lọ ayé sẹ́ni gbogbo àwọn tẹ́ bá bí lọ́mọ ọ̀tá ni wọ́n mọ̀ bára wọn ṣe ọlọ́run ta àfà ọ̀rọ̀ kan lù wá èyí wò lọ́fà ọkọ àti ìyàwó búbù wọ́n máa wà ọkọ ló jẹ́ kẹ́rì wú pé níbi ò ní gẹ́ẹ̀tì mi àkọ́kọ́ ń bẹ̀ kí bàbá kó gbìyànjú kó pa irọ́ kò lára ọmọ rẹ̀ kí irọ́ ara ọmọ kó kú fínfín òbí mélòó lọ́dún ọmọ lórí irọ́ mọ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ fi òdodo lé ọmọ rẹ lẹ́nu fi wọ́n dẹ̀ wùwà òdodo ìtọ́ àbá ń ṣe ní kọ́lọ́fín tí ọ̀dà tó ka ọmọ bẹ́ẹ̀ tọ́mọ rẹ bá bí i bàbá yóò mọ̀ ju tiẹ̀ lọ tọ́rọ wọn fọ́tò sáàtì yóò tó wà lámílẹ̀ tiẹ̀ tó jò nípa bẹ́ẹ̀ rẹ̀ tó gùdù fún sìgá mímu ọ̀nà mẹ́ta ló ti kọ́ èyí máa ń pọ́lá dára síwájú gbà kan ọ̀sẹ̀lẹ̀ mọ́ni lọ láìjẹ̀ wá wọn wá bí ọdọ mọ́ lọ wọ́n ní sẹ́ iná mu tí bọ̀dá ń bí ọ̀hún kó nu fàáwò iná mu àwọn ti kágó leaf sergeant àwọn bàbá wa gbìyànjú bàbá mi ẹ jòkó mọ̀rọ̀bìnrin akbar sheikh waliyu láàyè abdulkadir ní aláwọ̀yé wọ́n gbìyànjú pọ̀ lórí wa nígbà kókó dànù ọ̀gá tọ́gì àwọn yọba jẹ́ yes bàbá mi àwọn ni wọ́n gba irọ́ wọ́n gba ìwà wíwà palapàla alẹ́ pẹ̀lú lúlù àti pé tèmi ọ̀sẹ̀ lẹ́rìí rẹ̀ ọ̀tọ̀ níbi tá à ń lọ bàbá mi ra ìwọ tó ní bíríìjì mọ́ pílẹ̀nì lógún pẹ̀lú tí ń bẹ lára àwọn bàbá yìí wọ́n wá sọ wá di ọmọ gidi ọmọlúàbí wọ́n wá fi akọ́dọ̀ bàbá ọmọ bàbá lúàbí bàbá rẹ̀ bàbá bùkún àfiwẹ́rẹ́ wà lìjẹ́ náà bàbá lè alájì wa ibo ló fẹ́ súnmọ́ alájì wà níyà aláwàyé ibo ló ti ń gbé tẹ́ bọ̀ mọ́ bá fẹ́ lú ọ̀dá nìkan wọ́n á sí rẹ́dí òkè eléyàn mú tó máa jákẹ́ fún wọn gbogbo àwọn òbí ẹjá sunkún ìjà ọ̀rọ̀ mọ́tọ́ mọ́ sáàsẹ̀ hijira fọ́mọ wa sáàsìfì wà bàjẹ́ kò fọ́mọ sáàríṣẹ́ òbí wò lọ́dún rẹ̀ lérí irọ́ àrí ok òbí wò lọ́pàá fọ́mọ ẹgbẹ́ tó bá fi lè sọ òdodo lónìí èsì fún ọ ní 200 naira àgbọ́mọ́ sọ òdodo fún ọ òbí wò lọ́ kásá lérí ọmọ òdodo àmọ́ nẹ̀tọ́ ọmọ rẹ̀ ní fún ẹ tọwọ́ bùn lówó pẹ̀lú ẹ òbí ò ní ṣe ẹlẹ́kẹ̀ẹ́jì ẹlẹ́kẹ̀ẹ́ta níbẹ̀ dẹ̀dẹ̀ ní fọ́bí kọ́ tọ́jú ọpọlọ ọmọ rẹ gbogbo àwọn Sudan Mauritania ni àwọn Mali ni wọ́n máa ń tọ́jú ọpọlọ ọmọ wọn èyí sẹ́yìn bàbá tẹ́ tọ́jú ọpọlọ wa ọpọlọpọ ohun tí ń sì sọ ohun bàbá rẹ̀ tọ́jú ọpọlọ rẹ̀ ni o bí bàbá rẹ̀ bá rí ọpọlọ rẹ̀ dáadáa tọ́jú rẹ̀ kò ní sì sọ kò ní bú àwọn lálálálálá àwọn sàkàsàkà kò ní bú wọn yóò lè gbé àwọn èyí dípò bàbá rẹ̀ wípé èèyàn làwọn eléyìí ẹni bùkún ni wọn kò ní ṣìṣe bàbá ni ọkọ bàbá wàá sàdédé dànù o responsibility special responsibility tí ń bẹ lẹ́ni bàbá tó ẹkọ́ lò fọ́mọ ìyá wa gbà á ìyá ló lọ́kọ̀ àjàpá ìyá ló ṣe wàhálà yọmọ bọ́ ọmọ bàbá sùn yọmọ bọ́ bàbá mọ́mọ òbí bí ò lè jẹ dọ́mọ inú àwọn ẹkún ìtí jíra gbà alẹ́ lọ́wọ́ wa mẹ́rin pé ẹja serious àárùn àwọn ìjọ kan ní olúwa ní ìpìtàn wọn fún yín àwọn eléyò àwọn ìjọ tíra kan fi hàn wáyé pé méje ni àwọn kan ní 5 ni bí tẹ̀sí ṣe gbé wa àmọ́ mo gbọ́ lẹ́nu bàbá tẹ̀sí rí báyìí tí èsì pé kàmọ́ kọ́lá náà sùn bàbá ń sọ pé bí èyí pé méje ni wọ́n ìjọ tó ń tú súrọ́tò ní káàdì fún wa àwọn sàbí àgbàdì o ẹmọ fún wa ní respect tó dáa good respect ẹmọ fún wa bàbá ló fún wa sáadà ìtọ́jú ìtútù tọ́ sí ìdùnnú fún wa mọ́ sọ fáwọn ọmọ mi mo ní mo tún búra ipé yíò wù àdìjẹ́ náà wọ́n ní kí ló lè ra àmọ́ ní tọ́jú pọ̀ mo tún búra ẹni kí lọ́fà gbogbo tí bàbá ò ṣe débi pé mo fi yasọ mọ́ wọn lá èmi lò ní ṣe àdámọ́tọ̀ o bí bàbá bá ṣe rìn bọ́ ṣe ń sọ̀rọ̀ ohun bólúwa ṣe dáwọn láti àríṣù rẹ̀ nù bí ìṣẹ́ ń sọ̀rọ̀ tí ìrìn yìí bọ́ ṣe dé mi nẹ́nu sàábẹ́ pọ̀ lọ́dà nẹ́bí Khalid ibn Walid ìbẹ̀ Umar ìbẹ̀ Zainab Abubakar Imamu na Ali kálukú ló ní ibùdó àwọn tẹ́ bá bàbá wa ìbọ̀. Innal kamala lakibulata wa imama innal kamala lakibulata wa imama. ẹ bàbá wa àlékún ìkẹrẹ́jẹ̀ fún bàbá ẹ dákun ìtí wà sí hijira tí bàbá gbé kalẹ̀ tí bàbá ti ń ṣe hijira láti 40
40 ní bàbá tí ń gbé hijira kí ibẹ̀ ṣe wá sí hijira àbí òní bẹ̀ ni ẹ̀dàkùn bọ́bá ikọ́ bá rí bẹ́ẹ̀ ẹ̀yìn àfáà wa ẹ máa fi lọ́lẹ̀ yìí pé 90 báyìí ni bàbá tí ń gbé hijira kí àwọn ọmọ pẹ́lẹ́kẹ̀ 40 ni ẹ̀dàkùn ẹ máa fi kún ẹ̀dàkùn ẹ dé ìtàwọn sẹ́kẹ̀sẹ̀kẹ̀ torí tẹ̀ bá gbé ìtàwọn sínú agolo tẹ́ẹ̀ fi sínú glass kọ́mọ ṣáìn ẹni tí ọmọ bó ṣe jẹ́ yọ rẹ̀ yọkúyọ ẹ gbọmíye ẹ̀dàkùn sẹ́kẹ̀ lọ́rọ̀ náà gbogbo ògbà táwọn bàbá ń jẹ́ yàwó tó ń rẹ ọpọlọ ọmọ ọlọ́mọ tó ń rẹ ọpọlọ bàbá oníbàbá tó ń rẹ ọpọlọ yàwó yẹ pé ẹ má sọnù báyìí ní ẹ̀rín ẹjọ́ wà nùtà mọ́ kàsárì yà lọ́bẹ̀ ni àwọn ọ̀dọ́ ẹ wá wáyé lónìí ọ̀dọ́ ti wá bá débi pé ìsọkúsọ yìí pọ̀ débi pé wọ́n na yakhruju al-hayya min al-mayyiti wa yakhruju al-mayyita min al-hayy ta ló sọ pé ká fi nǹkan yẹn ṣe nǹkan ọ̀dá ọba tọ́lọ́hun yọ òkú látara àlàyé tọ́lọ́hun yọ àyè látara òkú ọ̀sán pé ẹran òkú dáa yẹ wà padà rí lórí kí ni wọ́n ń pè lérí wọ́sáàpù rà lórí íńtánẹ́ẹ̀tì wọ́n padà sẹ́ndì ẹ̀sì ọ ẹ mọ̀ gbọ́dọ̀ bí ẹ sì mọ̀ sọ pé sáàtì bọ́ tán báyìí bàbá ọpọlọ ọmọ tọ́jú ẹ payọrọ lára ọmọ rẹ fòdó lé ọmọ lẹ́nu ok ẹyẹ ká tó wá fi kankan hàn wá in tó kárí lé kárí oko tó ń ṣe àfitì rẹ̀ sí lọ́rin táà rẹ̀ ni tó jẹ́ pé ìkẹ́kún ni wọ́n ń ṣe àfitì rẹ̀ sí lọ́rin àwọn sì rẹ̀ ni pé bẹ́ẹ̀ ni kẹ́kún sì ni ó nígbà tí kì ní wù jáde òun ni sìná bọ́ bá ti ń sọ̀rọ̀ sìná lọ́rin àbí pé àwọn ọlọ́kùnrin sìná ha ẹ dákun ẹ mẹ́jà rẹ̀ ni mọ́ tọ́lá yẹ pé àlébù tọ́lọ̀ ń dá máwọn èèyàn ní ṣáwà kálukú pọ̀ ẹni tí yóò sùkú fọ́lọ̀ òjò ọlọ́run ṣàánú mi kí wá sí kọ́kọ́ mọ́ rẹ̀ gba ajogun rẹ̀ ni àwọn èèyàn tó fi ń sẹ́wà sí ní sí o mo wò báyìí ni obìnrin sinẹ́lẹ̀ wá sọ ní bàbára obìnrin tóhun ti bá sùn láyé kọjá ọgọ́rùn kàtí méje ọ̀sán public àṣìkẹ́ni challenge ẹ wá wọ́n sọ́kúsọ sẹ́ni tó rẹ pé ìgúnnú eré ìrẹ́dà gẹ́lẹ́ bí kàábà ẹni bá lálàrí ìgúnnú ọlọ́mọ́ká kí láwọn èèyàn ní sẹ́sí yes bẹ́ẹ̀ni ó ní gúnnú tó bá ti fi lálàrí ìgúnnú ọlọ́mọ́ká lọ́dún náà torí pé kí lọ́fà o ìgúnnú eré rẹ̀ ẹni kọjọ méjìlá àti kí àtàṣọ ara rẹ̀ ẹ wọ̀rọ̀ ẹkún ó sì láwọn èèyàn lẹ́yìn bẹ́ẹ̀ ó sì láwọn èèyàn lẹ́yìn bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀dọ́ ẹ̀dàkùn tó ìtọ́lọ́hun ìta àmọ̀pẹ́kọ̀ dá ní ìwà ta àmọ̀pẹ́kọ̀ dá ní ìṣe tó yẹ pẹ́tọ́ ikú bá dé máa lé rẹ̀ à ní rí bìkan lọ tayọ ká lọ bí tí ọ̀dá ẹja jáwọ́ mẹ́ Ànábì wa Muhammad ọ̀yẹ́ kàbàkà Ànábì láwọn méje kẹ́mbẹ̀ àwọn márùn kẹ́mbẹ̀ méje wọ́n máa bẹ nínú bòògì Ọlọ́run níjọ́ tó já sí wípé kò ní sí bòògì jọ náà dìde Ànábì ní àwọn méje kẹ́mbẹ̀ wọ́n máa bẹ nínú bòògì òun Ọlọ́run tọ́kẹ́ bòògì yóò ìjọba àwọn ikò ní sí bòògì ògèdè òrùn ni ìmáàmù àádìlú ìmáàmù tí ń ṣe dọ́gba dédé tọ́já sí wípé ìta bá dá sí mọ́sálásí kò ní dápa pín ìmáàmù èyí ò bẹ́ ẹ̀kẹ́ẹ̀jì ìmáàmù àádìlú ọba àlú tí ń ṣe dédé ẹ̀kẹ́ẹ̀ta àfáà òní ṣe dédé láàrin ọmọ kéwú sọmọ bíbí rẹ̀ ẹni bá ń ṣe dédé tí ń ṣe dọ́gbadọ́gba ìyá alásàlátù ni àfáà ni ọba àlú ni alásẹ̀bìkan ni yóò máa bẹ nínú bòògì Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ní ọ̀dọ́ tó dàgbà ìdàgbà tó wá dàgbà rẹ̀ ọwá dàgbà lérí ìjọsìn fọ́lọ́hun ẹwà ọ̀dọ́ tàwọn wà sí wọ́n gbọ́ tẹ́nìkan sọ rí tó wọ́n bá wá sí ìjọ mẹ́jọ ọyá rẹ̀ hun ni ọdún mọ̀ sọpọ́lọ́ mẹ́jọ ọkọ́ rẹ̀ hun ẹwò ọ̀dọ́ tó dàgbà lérí ìjọsìn Ànábì Muhammad ó ní ẹni tí ọkàn rẹ̀ tó já sí wípé time to time نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. bàbá wa gbà bàbá wa ẹ̀yà gbà wọ́n ní ẹrú ọlọ́tọ̀ bá ń fàdùá ọmọ bọ̀ alẹ́ ìgbà yìí pé wọ́n lè bí sáwọn ọlọ́sàn nígbà lọ́wọ́ ẹ̀mú náà àti arákùnrin kan ọ̀dọ́ tọ́jà pé báyìí tó báyìí mọ́tò lẹ́sìn bàbá mọ́sálásí ń bẹ lọ́hùn bẹ́ àwọn tahmidat watakibirat wasasolat gbogbo ẹ̀ ní ṣe ní mọ́sálásí àbí ń tẹ̀láwà al-Qur'an al-Karim irú ọ̀dọ́ yìí yọ́ mọ̀ bẹnu bògì ma wá gbọ́jọ wá láàyọ kèèṣe pé nígbàtọ̀ wá parí al-Qur'an ni ó wá jòkó sí máa jánú ké Qur'an ni ó lọ lé kéwú ni ilé kéwú tó ti ń kọ́ mọ́sálásí là nẹ́bí ń wí kèèṣe pé wá lọ lé yọ yàrá kàwá jòkó máa sáré sí akádúwà ọ̀n tàrẹ jẹ ni ọgbọ́sẹ́ ọ lọ lé kéwú ni ilé kéwú ni àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ ní mọ́sálásí tó ti ń kọ́ mọ́ ń kéwú ọ wà lọ lé bàbá pé ìgbà fọ́ọ̀mù olùsọpọ̀sẹ̀ lẹ́sìn ni ó ìṣẹ́lẹ́sìn lọ́dọ̀ àfáà ni iná lọ fún àtọ́já pé òfin jẹ múmù o ní dákọ̀ lẹ́sìn ní tọ́bà jayá tọ́kọ́ jayé òní yànyá ẹ̀rọ ọmọ tí ń ṣe lẹ́sìn ní fún ni adúrúkẹ́wì ókè dáadé àtàn ókè dúrẹ́dí àtọwákù àtìbákù gbogbo ọlọ́kẹ́ ọwọ́ lẹ́sìn ni èyí kan dáhùn sọ fún kọ́ ìdàlọ́kọ́ wa ní èyí ṣe lẹ́sìn lọ́dọ̀ àmàlìmù ni inú àlìmù náà adúrú bẹ́ẹ̀ ni ìmọ̀ ṣe lẹ́sìn lọ́dọ̀ mi ọ̀dọ̀ àfá rẹ tó ń kéwu tẹ́lẹ̀ kó tó máa ṣe lẹ́sìn nìhun kí lè tó ṣe mẹ́ ẹ̀dàkọ̀ ẹmọ́ sì já sí jàmbá mọ́
ń kéwú lọ́dọ̀ àfa alágbájá kọ́ mi ń kéwú rí Sharafu ni ọmọ jẹ́ fún ọ àfa àwọn alágbájá wọ́n kọ́ mi ní kéwú fúnra ara mi mo lọ lè kéwú lọ́dọ̀ wọn orí rẹ̀ nífọ̀ kò bú ọ́kù irú ọ̀dọ́ bẹ́ẹ̀ yọ́ mọ̀ tẹ́nu bòbí ọlọ́run. àtọ̀dọ́ méjì tó dé ọlọ́run mi bára wọn ṣe ẹ máa rí wọn kọ́dà àwọn ọmọkùnrin jáde wọn méjì rúrù ẹ máa rí wọn dáhìmẹ̀ nítorí tọ́lọ́run irú àwọn ọ̀dọ́run àwọn méjì lọ ni ẹnìkan lọ́kọ́ lọ ni wọ́n máa bẹ nínú bòbí ọlọ́run tó ń bẹ pẹ̀lú fẹ́ẹ́ tí wọ́n jàǹbá ara wọn o ìjà àwọn ọ̀rẹ́ rẹ sọ́ọ̀ mọ̀ jàǹbá wọn ọ̀pọ̀ ikú tẹ́ lónìí wíwíwí ọ̀rẹ́ lọ́fà yes ìgbà tí wọn ní kọba nìkan bí ewúrẹ́ ni ọ wọn gbélé ìkàlẹ̀ ọjà jẹ bóore lẹ́yìn ọjẹ wọlọ ń jòbì ọ̀n jòrógbó ó tún jẹ kàngú ó tún tọ́mtọ́m ó tún jẹ jíngọ́mù ha báwo lọ sí jẹ méjèlé ọgbọ́dọ̀ máa fi ọpọlọ lílẹ̀ gbogbo bí kọ́lá ń sí láwọn nílẹ̀ láǹsùn sí èmi àmọ́ sọ don't trust anybody trust is mugun big mugun jẹ́kẹ́lì rẹ pé ọ̀dọ́ jẹ́kẹ́lì rẹ pé jẹ́kẹ́lì rẹ fako náà. Ànábì náà tó máa bẹ́ẹ̀ bògì àwọn làwọn báyìí pé àwọn beautiful woman àwọn jeep woman àwọn Rolls Royce woman àwọn chocolate woman bá Ànábì ṣe gbé kalẹ̀ nìyẹn ó ṣe tú nìyẹn ọwọ́ awọ́ sọ̀sọ̀ ọwọ́ ní bàbá alágbèsà òkè ọwọ́ awọ́ sọ̀sọ̀ ọwọ́ ní máa bọ̀ wá àyẹ̀wò àbọ̀bà ṣe ọwọ́ ní màmá kọ́kọ́ jẹ́ apple ní watermelon náà ní kárọ̀tì ní sáà kọ́kọ́ jẹ́ àwọn kan wá wà tó ti wá fún alábùrọ̀ ni wọ́n pè é wọ́n ti dàlú sí gbogbo ẹ̀pọ̀ ìjẹ́ sọmọ àgbọn ìmúmu làbídùn kárọ̀tì gbogbo ẹ̀ wọ́n ti alábùrọ̀ wọ́n ti sépọ̀ tọ́já sí wípé ọwọ́ gbẹ̀rọ̀ pé òmu ọwọ́ ní àyè wá wọ́n bá òun sẹ́bà ná kọkùnrin náà wá ní èmi kí n serú rẹ̀ kọ́lọ́ sí pàun òun nídàn o ọwọ́ ní wá o ọmọ gbé mọ́tò lọlé o ọ sọ̀ kalẹ̀ lérí ọkọ̀ gbọ́n kan ní o kìí ṣe pé ṣeré o ìlànà ọ sọ̀ kalẹ̀ lérí ọkọ̀ kan gbọ́kọ̀ kan ní àti Àlàjí wa Tajudeen ọmọ lẹ́yìn àyè wà o ọ̀nà ànífàlámọ́ wà èyí tó ń fún ọ ní 20 million ọmọ wọn bàbá táwọn èèyàn bá rọ́bẹ̀ wọ́n jẹ́kọ́ Ànábì lẹ́ni tó bá fi lè kọjálẹ̀ àwọn ẹmẹ́jà tara wa ṣèitán ó lè ba ìtọ́tẹ̀ lásán agbára sí mọ̀kẹ́sílì ìtọ́tẹ̀ ìtọ́bá ní ìtọ́tẹ̀ lásán èyàn gbàgbé tó ké ọwá dúró lórí pé èmi yìí Ọlọ́run bẹ pẹ̀lú mi èyí ní sẹ́bà ní pẹ̀lú rẹ̀ Ànábì nírú ẹni bẹ́ẹ̀ yóò máa bẹ nínú bòógì lọ́dọ̀ Ọlọ́run níjọ́jọ́ sí bòógì àbí ọkùnrin kan tó ní owó tóun náà rẹwà ẹgbára kọ́ ni wá Lábìmbó wá wọn kò sókò ẹ̀tí jẹ́lẹ̀ mi Lábìmbó wá ó wù mí kọjá sí wípé afẹ́jọ jídèrè àmọ́ ìjídèrè yìí ẹ̀bùn bẹ tó gbà tó bá rẹ́dì ẹ̀bùn wo ni ogun ọkọ̀ ń kọ́lé fún ọ ń ṣègbà fún ọ wọn náà aláyì gbogbo èyí wọn filẹ̀ ẹ jẹ́ kọ́lọ́hún ọba tó fẹ́yìn kó fẹ́mi náà Ànábì nírú obìnrin báyìí yọ wà nínú bòógì ìjọ́ tó ní sí bòógì ta ló pípẹ́ ògbó táwọn yìí. àti ọkùnrin kan àbí obìnrin kan àbágbàlagbà kan gẹ́gẹ́ bí àwọn àfáà wa Sheikhana al-Imam al-Murabbil Akbar Sheikh Buhari bá ṣe fún mi lọ́wọ́ sápò nísì èmi wọ́n méye rẹ̀ kọ́ àpẹẹrù mi náà wọ́n tó ń fẹ́ mi náà lówó àdúrà sápò àkọ́kọ́ mẹ́rin pé wọn ò jò kọ́kọ́ wà sí ìrìnmí láyé wọ́n ṣe jáfà wa wọ́n mọ̀ dúró ẹ̀ bá ń dúpẹ́ ni wọ́n mọ̀ wá sáàdúrà fún wọn yájẹ́ pé àwọn àfáà wa príncipù ni wọ́n ní wọn ò le wọ́n wá tọwọ́ bàpò wọ́n ètò ń sáhun wọ́n bá tẹ̀lé lòdì àdúrà yín pín ìkan lọlé àwọn kan bẹ́ẹ̀ náà àfáà lè tẹ̀lé wọn alẹ́kàlá a ma kúnlẹ̀ fún wa sì mọ̀ akramakumul karim anakumula jasakumula àfisọ̀hún lọ́wọ́ra gbogbo dáàmà ṣe fún wọn nu àbẹ́ká bá wọn lòdì nílò tó lẹ́bí ọ̀pẹ̀lẹ̀ àtàbádélé àfáà bẹ̀rẹ̀ pé ó na miss pie báyìí miss pie ní fish pie wọ́n ṣe tèmi mo rí fish pie mo sì rí meat pie àwọn yúgọ̀tì báyìí wọ́n pààkì ẹ̀ ó sì gbogbo ọmọ kẹ́sì kó lẹ́wọ́n dọ́sẹ̀ lẹ́mẹ̀ ní pé ẹ mú kóòkì kọ̀ọ̀kan kí ní sì mọ̀ ń fa jàdíjẹ̀ nípa àwọn fish pie yìí ọ̀dà ìwọ́n jẹ àgàtà àjàtà wákàtí ẹ̀pẹ́ méjì ìwọ́n jẹ àfáà wa kó yọkù sí yàrá àfáà náà ṣe yí akọ̀jà nẹ́bì bí wàhálà bá dé ọmọ kí wọ́n sàlábẹ̀ tí a yọ́mọ̀ wòrán tọ́bọ̀ wá níbẹ̀ tàbí ẹni tó já sí wípé yọ́ gbọ́ wà sí òsùnkún ìjọ tí àwọn àfáà wa Zunurain bàbá wa Sheikhana Abdeni Alabtawi tó lọ́sẹ̀ wà sí wọn ni ẹ̀ tó gbọ́wọ́ lẹ́yìn mọ́lẹ́gbẹ̀ẹ́ nìkan tí kálukú yín mú ṣe gbọ́wọ́ ẹ̀ ma wá sí tí ń ṣe yóò ẹlọ́lẹ̀ mọ́ kẹ́ tó gbọ́wọ́ ẹ̀ ọgọ́rùn ọdún sẹ́yìn ni ṣe mẹ́lẹ́ ma àfà tẹ́ẹ̀bà ṣe wá sí ní gbogbo àfà ti ṣe wá sí ẹsẹ̀ wá sí fún wa ká sunkún ẹsẹ̀ wá sí fún wa ká sunkún ìpanu lọ́sẹ̀ wá sí tó gẹ́ ayé ń bàjẹ́ mẹ́rin lọ́wọ́ kọ̀ọ̀kẹ́ wọ́n tó lẹ́gẹ̀ẹ́ mọ́ ẹjẹ́ ẹsẹ̀ wá sí fún wa ìkan ṣe
tó bá rí bẹ́ẹ̀ ẹni tó bá mọ̀ kó ń fẹ́ kọ́lọ́hún tó sàdékù gbígbàdúrà òun abẹ́ sí àdúrà gbogbo tọ́lọ̀ ń bò wá lọ́mọ má ṣe wọ́n pàpà lajú fún wa má ṣe wọ́n lọ́mọ pánábà ọmọ pánábà ọmọ pánábà ìwọ́n ló ti máa rí ìyá rẹ̀ ní dirí òun náà wá kóyà òun náà máa dirí àwọn ọkùnrin tí wọ́n skẹ́ẹ̀tì ní ṣe wọ́n ti lò lẹ́kẹ̀ àwọn ọkùnrin tí lò lẹ́kẹ̀ àwọn ọkùnrin tí lò lẹ́kẹ̀ kí lọ bá débẹ̀ ọlọ́wọ́ gbogbo ẹni tí inú rẹ̀ wá dùn pé ọlọ́wọ́ inú mi ò dùn wàkíwà tí ń wù ṣàánú mi ọlọ́pàá yí padà sí dáadáa àwa táwọn arúgbó báyẹ̀ ti wà yí da ọlọ́run má ṣe wálé ọjọ́ méjì kankan má ṣe wálé ọjọ́ méjì kankan má ṣe wálé ọjọ́ méjì kankan àwọn èèyàn jì kankan àwọn tó gbọ́ orí tí ń fún mi sáyìn mẹ́wàá ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí tó bá ní ìdàrú níṣe kọ́kọ́ jìnà sí náà òun kọ́ ní sọ̀rọ̀ ma o ti jí kankan gẹ́gẹ́ mú ń fọ̀hùn lárẹ̀ lábàdọ̀ tèmi ọlọ́run gbogbo àwọn tó bùn mi lọ́mọ àlùmájìrì ni mi wọ́n láwọn tó sàlékò bùkún fẹ́mi náà